Gbogbo ènìyàn ṣe ti gbọ́ ÒpómúléróTV ti dé bí a ṣẹ̀ṣẹ̀ yọ. Sórí ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó LTV 8 pẹ̀lú ọ̀kan òjọ̀kan ètò Yorùbá alárinrin. Àgbéyẹ̀wò fíìmù, oge ṣíṣe, eré ìdárayá, ìgbé ayé àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwàdà àti ìròyìn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi láwùjọ. Ilẹ̀ káàárọ̀ oòjíire Yorùbá lórílẹ̀‐èdè wa àti káàkiri àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́jọ́ Sátidé ní dédé aago 9 sí aago 10 ní àṣálẹ́ ní ilé-iṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Weekend Television ÒpómúléróTV. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀gbẹ̀ bá fọwọ́ bà dídùn ní dùn. Òpómúléró balẹ̀ bí ọ̀wàrà òjò. Pàjùbà kan ra bàtà tó kọ́lé aláyọ̀ òrò. Ẹ káàbọ̀ sórí àwọn bàǹkọ̀bì tó wáyé. Ayé wa dùn gidi gan. Ètò ọ̀kan ọ̀jọ̀kan lórí amóhùnmáwòrán wa. Ẹ̀kọ́ àṣà ìṣaralóge ìdárayá o. Ìròyìn ìṣẹ̀lẹ̀ àgbọ̀túngbọ̀ láti ilẹ̀ Yorùbá lókè òkun. Ẹ kú kalẹ̀ sáàgólé Òpómúléró. Bàbá, màmá, bọ̀dá wa, sísá wa, ẹ̀yin ọmọdé ilé, ẹ kú ìkàlẹ̀ níbẹ̀ wọ̀n. Túndé Kèlání lórí kàkí gbogbo yìí pé o. Ayé wa dùn gidi gan. ՕpómúléróTV lórí kàkí gbogbo yìí o. Ayé wa aládùn àlóyìn gidi gan. Òpómúléró, 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 ՕpómúléróTV. O Instituto de Arte e Cultura Iorubá nasceu em 2006, com o objetivo de divulgar a cultura africana iorubá no Brasil. Trazida por escravos, essa cultura milenar se manifesta na culinária, na literatura, na música e na arte. O Instituto oferece cursos de cultura, língua e culinária iorubá e realiza um congresso anual, que é um espaço de encontro e reflexão entre pesquisadores, pensadores, artistas e políticos, para contribuírem com o estudo da arte e cultura iorubá. Outra ação do Instituto é o Coral Agbara, Vozes da África, formado em 2009. As canções do repertório refletem a matriz cultural iorubá, a partir de referências mitopoéticas chamadas oriques, que são versos, frases ou poemas para saudar o panteão dos orixás, deuses dessa tradição.
As músicas cantadas no coral resgatam a cultura e fazem saudação aos orixás, suas origens, qualidades e ancestralidade. O coral já fez várias apresentações em eventos no Brasil e atualmente tem convite para apresentação na Nigéria. A tradição iorubá é muito presente no Brasil, principalmente nos cultos do candomblé, onde se pode ouvir rezas e cantos que refletem os oriques. Nascida na Nigéria, essa cultura está presente em vários outros países, principalmente na África Ocidental. Em todo o mundo, estima-se que existam mais de 100 milhões de praticantes. Ẹ káàbọ̀ sórí ÒpómúléróTV, Bọ́láńlé Bámidélé ní orúkọ mi. Gẹ́gẹ́ bí àṣà wa lórí ÒpómúléróTV, ẹ máa gbádùn àwọn ètò wa tòní dọ́ba. ÒpómúléróTV bá Ṣẹ́gun Adéfilá sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ó sọ̀rọ̀ lórí iṣẹ́ àti ayẹyẹ 20 ọdún Crown Troupe. Àfihàn fíìmù Oleku tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀ wá á tẹ̀síwájú lénìí. Àríyá pàpà ò gbẹ́yìn pẹ̀lú àwọn ètò ọlọ́kan òjọ̀kan. Àmọ́ báyìí, ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ìròyìn láti àwọn ìpínlẹ̀ Yorùbá lábẹ́ àkóso Dawn Commission pẹ̀lú Tolúlọpẹ́ Ìbíkúnlé. Èyí ni àkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà láti ọwọ́ Dawn Commission. Tolúlọpẹ́ Ìbíkúnlé ní orúkọ mi. Ìpínlẹ̀ Èkó àti Niger ń gbèrò láti fọwọ́sowọ́pọ̀ lórí ètò ọ̀gbìn. Ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìjíròrò àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Niger lórí ìdàgbàsókè gbogbo ohun tí ó rọ̀ mọ́ ètò ọ̀gbìn. Èròǹgbà ìfọwọ́sowọ́pọ̀ yìí ni láti pèsè iṣẹ́ àti àjẹsẹ́kù oúnjẹ ní àwọn ìpínlẹ̀ náà. Ìfọwọ́sowọ́pọ̀ yìí ni ó jẹ́ èkejì irú rẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé máa dáwọ́lé láti mú kí ètò ọrọ̀ ajé gbèrú bí ó ti tọ́ àti bí ó ti yẹ ní ìpínlẹ̀ méjèèjì àti ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.
Ìpínlẹ̀ Èkìtì ṣetán láti ná 150 mílíọ̀nù náírà 160 lórí àwọn iṣẹ́ ìlú. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ní àwọn ti pinnu láti ná owó tí kò dín ní 150 mílíọ̀nù náírà lórí àwọn iṣẹ́ ìlú lọ́kan-ò-jọ̀kan ní ìjọba ìbílẹ̀ 16 tí ó wà ní ìpínlẹ̀ náà. Gómìnà Ayọ̀délé Fáyọ̀ṣe ni ó sọ èyí nígbà tí ó ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ìletò kọ̀ọ̀kan àti àwọn aṣojú ìjọba ìbílẹ̀ Èkìtì lórí ètò àmójútó àgbègbè ní ìlú Adó Èkìtì. Àkójọpọ̀ àwọn ìròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ ìwọ̀ oòrùn Nàìjíríà kò ní jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. ΟpómúléróTV. Ṣẹ́gun Adéfìlá, láìpẹ́ yìí ni ẹ ṣe ayẹyẹ 20 ọdún ẹgbẹ́ yín tó ń jẹ́ Crown Troupe of Africa. Ǹjẹ́ báwo lẹgbẹ́ náà ṣe bẹ̀rẹ̀? Ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ bí eré ni, kò ń ṣe nǹkan tá a rò kó máa di báyìí. Ṣùgbọ́n nǹkan tó wà ṣe ni ó wà ká máa ṣeré, ká máa kọrin, ká lùlù, ká jó, ká ṣe tíátà. Kó tó dìgbà yẹn, a wà ní ẹgbẹ́ kan tó ń pè ní Black Image ní Bariga. Èmi àtàwọn ọ̀rẹ́ mi, mo bá púpọ̀ ní wọ́n bẹ̀ mí. Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mi ti parí secondary school for years, kò sí admission, kò sí nǹkan kan, màá kàn máa rìn káàkiri, ṣeré ipá káàkiri àdúgbò. So tí máa ti rìn máa ń rí signboard dẹ́n tàbí tó sọ pé wọ́n wá àwọn tó máa ṣeré, wọ́n kọ síbẹ̀ lédè Gẹ̀ẹ́sì actors and actresses wanted. Mo dẹ̀ mọ̀ pé kíní máa ń wù mí ṣe láti kékeré mi. So ọjọ́ kan mo kàn ṣe ìgboyà, mo kàn wọlé síbẹ̀ ni. Mi ṣe wọlé sínú ibẹ̀, classroom kékeré báyìí ni, kò lè gba normal small classroom báyìí. Mo wọ bẹ̀ tí mo rí ìlú táwọn kan lùlù, tí mo rí táwọn èèyàn lágùn báyìí, ara mi dẹ̀ sílẹ̀. Mo mọ̀ ní àkókò yẹn pé ibi tó yẹ kí n wà ní mo wọ̀ yẹn. Mo wà ń bẹ̀ fún bí ọdún kan. Mo rántí pé ọ̀rẹ́ mi kan, ọmọ Saworo Ide ní Kúnlé lórúkọ, Adékúnlé. Ó máa ń tẹ̀lé mi ṣeré lọ sí Black Image nígbà yẹn tá bá ti fẹ́ lọ ṣe rehearsal. Ó like ijó gan. In fact, gbà tó wọlé síbẹ̀ tán, ó di ẹni tó ń kọ́ gbogbo wa níjó. Ó sì mi wá bí kíkọ́ wa máa ṣeré ni, òkú kan jókòó tì mí pé ká kan wá pọ̀. So èmi, òun àtàwọn bíi 6 kan àbí 8 ni wá lájọ lọ bẹ̀rẹ̀ Crown Troupe. Àdẹ̀fẹ́ bẹ̀rẹ̀ kò sí ibi tá máa lò. So nu pálọ̀ màmá ẹ̀ láti bẹ̀rẹ̀. Ilé Saworo Ide ní Crown Troupe tí kò bẹ̀rẹ̀. Òun jẹ́ Adégẹyè, mi jẹ́ Adéfìlá. Àwa ní pé kẹ́ka pé ní Crown, èdè Gẹ̀ẹ́sì fún Adé, ní June 1st 1996. Tó bá ní pé nǹkan tó máa tó 20 ọdún ní ọjọ́ yẹn, a máa jiyàn gan. Àwọn èèyàn tètè gbà wá. Ó dé level kan àbẹ̀rẹ̀ sí ń rò pé kíní nǹkan tó serious ni. So èèyàn gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ apart from informal training tí wọ́n ní èèyàn gbọ́dọ̀ lọ sí school fún. So mo kàn decide pé jẹ́ ń lọ school. So ọ̀nà mẹ́ta ni mo fi kọ́ṣẹ́. Mo kọ́ the traditional way níbi eléégún lọ́mọ kékeré àyèmádébẹ̀yẹn. Mo kọ́ ní informal way ní Black Image. Mo ṣe wá lọ ka formal one ní University of Lagos. Ọlọ́run á fi iṣẹ́ yẹn ó fi ṣí ọ̀nà rẹpẹtẹ torí bí 2002 mo ti ń fẹ́ mo ti ṣe tán ní final year mo wà ní university gbẹ̀rẹ̀. Mo rántí wọ́n ti mọ̀ wá dáadáa ní university. Àwọn èèyàn ní University of Lagos tí mo wà, àwọn èèyàn jankan-jankan máa wá síbẹ̀. Kódà ìyàwó gómìnà tí wá wo show wa rí níbẹ̀ nígbà tó ṣe wọlé, Senator Rẹ̀mí Tinubu nísìn.
national troupe pé wà á gbé wa lọ sílùú òyìnbó lórí tíátà yìí àwọn tó ní àwa bẹ̀rẹ̀ sí ní jẹmọ́ dáadáa nílé. Ijó níṣà ìlú eré orí ìtàgé kí ni ìdí rẹ̀ kí ló fà á tó ṣe jẹ́ pé nǹkan tí ẹ̀yin fẹ́ràn nìyẹn tẹ̀ ń ṣe. bí a torí pọ̀ lẹ́ni mi ò fẹ́ ṣiṣẹ́ mi kò fẹ́ gbádùn mi àwọn mi fẹ́ ṣiṣẹ́ èmi fẹ́ ṣe mi kò fẹ́ gbádùn ara mi. Ilé ọba ni mo dàgbà sí ọmọ màrán ni mí ní kékeré mi agboolé ọba ni wọ́n ti tọ́ mi dàgbà. Ilé ọba dẹ̀ máa ní eégún títí ẹ̀ so ọmọ kékeré eléégún ni mí ibi eégún ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe tíátà. Mo rántí pé tá bá jáde nígbà yẹn tá bá lọ jó gẹ́gẹ́ bí eégún mọ̀ páwọn máa ń wò pé a fẹ́ràn eégún kékeré yìí. Tí àkókò eégún bá lọ bọ́ sí ìgbà school ní school term ẹ má bínú èmi ò ní lọ school eégún lè máa lọ gbé. Ní gbogbo ìgbà tí máa fẹ́ tá bá ń ṣeré pẹ̀lú àwọn ẹgbẹ́ nǹkan tí tó máa ń jẹun lórí mi nìyẹn pé gbogbo ibi tó ti ń bọ̀ ọmọ eléégún ni ẹ ṣé eégún máa ń pa irọ́. Tó bá sínú aṣọ o lè lọ mẹ́mú kó sọ pé omi ló mú ṣùgbọ́n tó bá ti wà ní ipò yẹn o ti wà transformed. Then àwọn tó inspire mi àwọn Fẹlá àwọn Ògúndé Bob Marley so many artists wà tí mo ríṣẹ́ wọn tí mo rí pé iṣẹ́ táwọn nígbà tí irú àwọn bàbá Ògúndé bá ṣe eré táwọn òṣèlú jàǹkànjàkọ̀ bínú jáde kúrò níbẹ̀ ìgbà tán Yorùbá ronú ó mì pé wọ́n ti sọ òtítọ́ kan tó yí tọ́wọ́n bá sọ òtítọ́ yẹn irọ́ ni gbogbo ìran máa jó sí so ẹnìkan gbọ́dọ̀ wà tó máa lè sọ. Mo á rí pé kò ń ṣe iṣẹ́ ẹgbẹ̀ẹ́gbẹ́ ó máa ń mébi wá ń gbà mí o. Ṣẹ́gun Adéfìlá ní ìparí ṣé ọ̀rọ̀ eléégún yìí náà ni ó fà tí irun yín ṣe di dàda ni tó ta kókó. Ọ̀rọ̀ ọ̀run yẹn kò yé mi náà mo kàn sùn jọ́ kan mo kàn jí mo kàn rí pé wọ́n lọ́mọ́ra wọn ni mo dẹ̀ ní kọ́ máa ṣe bó ṣe wù wọ́n lọ. ṣe lè dàgbọ́ torí Ọlọ́run èmi ni à ń sọ. ọmọ ìdí sọnù mo fi ṣe ń sọ̀rọ̀ bí èbó ó ti sọnù kọ́ bá a ṣe ń sọ nílẹ̀ wa. ayé sí ayé lọ agbèrè bàtàrù gẹ́gẹ́ ní síwájú alágbè. alágbà ayé yóò ta kókó mi sétí aṣọ àmọ̀ràn oyin kan ọmọ yẹ́rù pẹ́lẹ̀ àrìnà kárí òdebí ọ̀nà ti gbégbẹ̀kún bí afúnbi tá a sùn àti ibi tó ti gbé bí ní ibi tá a sùn nìkan níbẹ̀ lẹ́yìn tí ń ṣe bọ́. ó ṣe ọkọ ìyá mi. gbogbo ẹ̀yin lórílẹ̀‐èdè yìí dàrú bẹ́ẹ̀ gbọ́n nílé ayé ayé polúkúrú mùsùn lọ ẹ̀ ń lọ ọ̀run polúkúrú mùsùn lọ ẹ̀ ń lọ ọ̀tá yóò bàbá láwọn òye ló dé abáyé ayé tòde ọ̀run bò akọ̀lé ayé èmi rójó èmi ráàyè mo sì wá ròhùn àyónú o. ó ṣe ọkọ ìyá mi o. mi ò fẹ́ràn ebi rẹ̀ pa mí kí lẹ fẹ́ kí ṣe. mi ò ní choice mi ò fẹ́ràn ebi rẹ̀ pa mí kí lẹ fẹ́ kí ṣe. ẹ dákun dábọ̀ ẹ sáré wá gbà nílàjà wọ́n sọ pa mí wọ́n bú mi pé mo tún pọ́nù la mo fẹ́ ṣiṣẹ́ mo tún ṣiṣẹ́ mi ò rówó náà bá mi létí fún mi níbọn wọn ní kí n má pààyàn ẹ wo bí wọ́n ti ṣe dàgbọ́n tí wọ́n fọ́ lórí mi iṣẹ́ tuntun ló ṣe rẹ́rìí wọn ò rán mi níṣẹ́ àlọ́ ní kó ọmọ wá ṣe rí báyé ṣe rí ẹ má bínú pé mo bí inú ló bí mi. mi ò ní choice mi ò fẹ́ràn èmi rẹ̀ pa mí kí lẹ fẹ́ kí ṣe. mi ò ní choice mi ò fẹ́ràn èmi rẹ̀ pa mí kí lẹ fẹ́ kí ṣe. wọ́n lé ní tó bá kàwé nìkan ló lẹ́dùkéṣọ̀n English language is a must for judicious expression ẹ̀ńtẹ́tìkẹ́ gbọ́ yìí tí mo fẹ́ sọ lédè tiwa láti kékeré ni mo ti ń gbọ́ orúkọ ọba tó jẹ lánàá tó jẹ lẹ́ni tó tún fẹ́ jẹ lọ́la agbára dùn tó bá dùn jù ó fa jẹ̀díjẹ̀dí ẹni bá fẹ́ lórí mi abẹ́ ṣíṣí ṣeré ẹ̀wí fàdíjẹ funfun kó mọ́ra rẹ̀ lágbà. mi ò ní choice mi ò fẹ́ràn èmi rẹ̀ pa mí kí lẹ fẹ́ kí ṣe. mi ò ní choice mi ò fẹ́ràn èmi rẹ̀ pa mí kí lẹ fẹ́ kí ṣe. mo sáré títí mo tún bá wọn délùú ọba wọn ò dádé wọn ò lọ́pàá kò sí rúkẹrẹ ṣùgbọ́n wọ́n rọ jẹjẹ wọ́n rọ mímu wọ́n tún rí náà lò ìdí
èyí la fi rò pé ọba ni wọ́n jẹ́. Àwọn ọmọ wa tó wà níbẹ̀ jayé ọba lóko. Tó máa ṣiṣẹ́ wọn kì í ríṣẹ́ bí sàwọn ti lé. Kí ló wá dé tàwa kí pọ́ ti gbàgbé ilé. Tẹ bá ráyè ṣẹ̀ máa rántí ilé tẹ ti wá. Make me rock the show from Lagos as we go all the way down to Chicago, California, Miami, Liverpool, London, Toronto, Ohio. Oh no, where would they say? Ekola Shiwa. Situation now makes me back a low, feeling high up to the sky. Dreaming about New York now makes me wanna get high. Thinking about Nigeria makes me wanna go wild. Aiming for London now makes me wanna say bye. Titi lai. Gómìnà TV, ọmọ ìmọ̀ ẹni rọrí kó tó sọ̀rọ̀ àwọn ní fada ọ̀rọ̀ ta sọ sọ ní ìfẹ́ ìyẹn ló má ta àtọ́núwó àtọ́sọ̀ṣì gbogbo wọn ló sọ́fà ẹni ṣiṣẹ́ kó tó rówó ṣiṣẹ́ kó tó rówó tó kò kí dáná àwọn ènìyàn ayé níbẹ̀ wọ́n ló làwọn bá rí ohun pín nípa ẹgbẹ́ yẹ̀wò kẹ́tù yẹ̀wò ṣẹ̀rí ohun tí mo rí. ÒpómúléróTV. Èsì ọ̀rọ̀ tó lọ́mù wá fún mi lèmi retí ń tèmi. Mo ti sọ fún yín pé kẹ́ ẹ mú sùúrù, mi ò tí ì ṣetán. Sọ́dìgbà ń bá kú. Kò sí kú lójú yín. Méjèèjì ló dáa, ó kàn jẹ́ pé ọmọ pọ̀ lára èyí tó o pè ní Àṣàkẹ́ ju Lọ́lá lọ. Ilẹ̀ iná ni Dọ̀tí ti ń ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò kan. Ilé irọ́ ni ilé rédíò. Fún màdá yẹn pé ọ̀rẹ́ ẹ̀ ń bínú. Ara o. Bẹ́ẹ̀ tilẹ̀ máa túká. Mi ò sọ fẹ́ pa fẹ́ túká o. Ìwà ọba yẹn ó jọ ìwà bàbá ẹ̀ o. Yes, lẹ́nu ẹ̀ sọ̀hún. Ilẹ̀ ti ṣú o. Mo ti fẹ́ máa lọ. Ìgbà tí òun ní pé tó lọ. Kí wàá ń gbé ìdí mi? Mo fi jẹ́ kí bàbá ṣáájú mi délé.
ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan tó ń wá mi fún ni. kò sáyè. Lọ́lá, 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 kí ló dé? Kí ló dé? Kí ló dé? Lọ́lá, Ọlọ́run kí wá lè ṣe. Má bù. Jókòó. Sọ gbogbo ẹ̀kú tó bá yẹ ṣùgbọ́n ló bá ṣiṣẹ́. Ojú gbà mí ti fún yín. Tí mo sọ yà yín lẹ́nu. Iṣẹ́ tí mo ní kẹ́ ẹ ṣe wá ń lé ló ṣe mí ní kàyéfì. Bàbá gbà yín wọ yunifásitì báyìí. Ó ní àwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ ti mọ̀, a sì wá rí i pé ẹ ti ẹ̀ mọ̀ nǹkan kan. Kí lẹ wá kọ́ nílé ilé ẹ̀kọ́ gíga tẹ́ ẹ lọ? Kàyéfì ni o. Ẹ jẹ́ ká wo iṣẹ́ tí mo ní kẹ́ ẹ ṣe wá ń lé. À ń sọ̀rọ̀ orúkọ Yorùbá, ẹ̀yin ò tilẹ̀ mọ ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. Báwo lẹ ṣe fẹ́ ṣe àtúpalẹ̀ tó ń mú ọgbọ́n wá nígbà tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ orúkọ? Ẹ jẹ́ ká wo Adékànbí fún àpẹẹrẹ. Tí a bá sọ pé Adékànbí, kí ni jẹ́ bẹ́ẹ̀? Àwọn kan ní ìbéèrè ni. Ìbéèrè rọ̀ yín wò. Ẹ̀yin ò gbọ́ Àkànbí rí, ẹ gbọ́ Àkànṣe rí. Ohun tí a ṣe lọ́nà ọ̀tọ̀, ohun tó jẹ́ àrà ọ̀tọ̀, ọmọ tá a mọ̀ọ́mọ̀ bí lára ọ̀tọ̀. Adé fara balẹ̀ pilẹ̀ mọ̀ọ́mọ̀ bí mi, mo yàtọ̀, Àkànṣe ni mí. Adékànbí kì í ṣe béèrè o. Bí a bá sì sọ pé Máláolú, ṣé mọ̀ pé àwọn kan máa ń gé Máláolú sí Málà lásán? Kì í máa ṣe ọ̀rọ̀ Gàmbàrí tó ń ṣọ́de la máa ń sọ. Àní mú àlà aṣọ funfun fún Olú òrìṣà. Mú aṣọ funfun fún òrìṣà Máláolú. Àpẹẹrẹ irú ẹ̀ pọ̀ o. Omi ń bẹ lámú o, ẹ mọ̀ nǹkan kan o. Àwọn iṣẹ́ tí mo ní kẹ́ ṣe wá ń lé nìwọ̀nyí mo ti yẹ̀ wò. N ó kó wọn sí orí tébùrù níbí, bẹ́ẹ̀ bá ti ń jáde kó ní kálukú máa mú tiẹ̀. Ó dàbọ̀ náà. ṣé ibi tó ń lọ náà ni tó fẹ́ fi gbé mi ṣubú? Fẹ́mi jọ̀ọ́ má bínú, ojú ló ń kàn mí. ẹ ǹlẹ́ o. ẹ̀yin náà ẹ ǹlẹ́ o, kò sóhun tó mú àwa, ẹ̀yin ló lè mọ́ díẹ̀. ẹjọ́ tiẹ̀. ó lè kú o, wàhálà tiẹ̀. Ẹ̀yin obìnrin, kí ló tún fàjà wo àtìlẹ́ ìbáyìí sí? wo gbogbo nǹkan tó ń sọ ló yé mi, mo sì láti fún lésì padà. Ó dà, Lọ́lá, ọ̀rọ̀ wà. Mi ò ráyè kankan báyìí o, má tẹ̀lé mi o. Àjàní, kí ló dé? Ìwọ lọ láǹjà ni. Nǹkan kan ṣẹlẹ̀ lánàá. Àṣàkẹ́ wá sọ́dọ̀ mi ní yàrá. Ó jókòó lẹ́sẹ̀ mi. Ọkùnrin mẹ́ta. Bí Lọ́lá ṣe sílẹ̀ kò pírí nìyẹn. Tó bá bá wa ń bẹ̀, tó bá bínú padà.
ṣé irú ọ̀rọ̀ yẹn lẹ wá fẹ́ sún tàbí ọ̀rọ̀ yẹn lè díẹ̀ o wo èmi níṣẹ́ kan báyìí sórí tó bá ní àlàyé kankan tó fẹ́ ṣe fún rárá wàá lọ bá ń yàrá ẹ̀ kì í ṣọ̀rọ̀ ìta báyìí o èmi náà gan níṣẹ́ kan sìn. ó dà máa lọ bá nírọ̀lẹ́. Lọ́lá pẹ̀lẹ́ kúlẹ̀. Lọ́lá mo mọ ohun tó ń bí ọ́nú ṣùgbọ́n ẹ̀yin kò ti dájọ́ láì tí ìgbẹ́jọ́ o ọmọ tó bá lọ́dọ̀ mi yẹn owó náà kúkú mọ́ alárípà kan báyìí ni owó ọkọ̀ ló fẹ́ gbà lọ́wọ́ mi tó fi ń sọ mọ́ mi nígbà tó bá wa yẹn òun náà ṣàrípà àtìlẹ̀kùn àbí tí nǹkan bá wà ń bẹ àní tilẹ̀kùn ni. Ohun tó wá ń bí ọ́nú báyìí ni òye mi o. Lọ́lá tí ẹ dá mi lóhùn Lọ́lá àbí kí ló dé tó bẹ́ẹ̀. Jọ̀wọ́ fi mí sílẹ̀ mo ti mọ ipò mi báyìí àti ti rí èyí tí ẹ fẹ́ ṣe. Ìyẹn ni pé o rò pé irọ́ ni mo nǹkan tí mo ti ń pa látàárọ̀ kí ni mo fẹ́ purọ́ fún. Bóyá agbára náà fi ń ṣọ̀rẹ́ ni. Ẹ̀wọ̀n kì í fi agbára ṣọ̀rẹ́ ẹ̀ kò fún ìtẹ́lọ́rùn ìdodo sì ní dájí ara fi mí ní ọrùn sílẹ̀. Gbogbo ẹni tẹ́ bá ti dá báyìí akọyin máa ń pọ̀. Àwọn wo mo láwọn wo mo fẹ́ gbọ́ nǹkan kan mọ́ lẹ́nu ẹ̀ ṣó ti gbọ́ ọbọ̀ ló pè mí ni títorí tiẹ̀ mo lé ẹlòmíràn kúrò lọ́dọ̀ mi ìwọ wá yọwọ́ méjì sí mi ó ti ti rí ṣùgbọ́n mu ó ti dáadáa. Lọ́lá mo mọ̀ pé ẹ kí inú bí ọ ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé èmi náà kì í ṣe wẹ̀rẹ̀ o mo rọ́ṣàkẹ́ ńlẹ̀ kí n tó wá sọ́dọ̀ ẹ̀ ohun kan tó ń fa èdè àìyedè yìí àwa gan kúkú mọ ibi tá à ń lọ. ṣebí títorí ẹ̀ náà ni mo ṣe wá sí ọ̀dọ̀ ẹ̀ tó tún kọ lẹ́tà ìbànújẹ́ sí mi ìwọ náà tún sọ fún mi pé kí n ní sùúrù gbà lẹ́tà tí dọ̀tún kọ sí mi rè alẹ́ ọjọ́ kejì ọjọ́ ta lọ wo eré yẹn ni mo rí gbà. Lọ́lá ọkàn mi wúwo púpọ̀ nígbà tí mo ń kọ̀wé yìí ìwọ náà sì mọ ohun tó fà á kí o tó jáde iléèwé gíga ni a ti ń ṣọ̀rẹ́ o ti ṣèlérí fún mi àwọn òbí rẹ̀ sì ti mọ̀ mí díjú kí ni tiwọ àti Àjàní ti jẹ́ mo ti bá a lọ́dọ̀ rẹ̀ tó ìgbà 3 mo sì gbọ́ pé ìwọ náà sì ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ mo sì gbọ́ pé ẹjọ́ ń jáde pẹ̀lú báyìí mo pa láṣẹ fún ọ pé kó sọ fún Àjàní pé kò gbọdọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ ìwọ náà kò sì gbọdọ̀ lọ sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ pàdé mi lọ́dọ̀ ìyá rẹ̀ lọ́jọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ rántí pé mo ti jìyà lórí rẹ̀ púpọ̀ èmi ní Dọ̀tun. orí pọ́gọ̀. ohun tó kọ kò dáa tó pàdé mi lọ́dọ̀ ìyá rẹ̀. inú mi sì dùn pé nígbà tí a pàdé ara wa lọ́dọ̀ ìyá mi nílé wa mo sọ tí àtàrí orí rẹ̀ fún mo sì sọ fún pé kó má ṣe wá sí ọ̀dọ̀ mi mọ́ títorí ẹ̀ náà ni mo ṣe ń ṣe gbogbo eléyìí Àjàní àfìgbà tí mo tún dé ọ̀dọ̀ ẹ̀ tí mo tún bá Àṣàkẹ́ tó gbé orí lé ẹ lẹ́sẹ̀ orí mi ó dàrú pátápátá mi ò mójú tí mo fi dé yàrá mi lọ́jọ́ náà mo sì sùn tí ilẹ̀ fi mọ́ ṣé kìí ṣe pé ìyà ọ̀nà méjì ló fẹ́ fi jẹ mí báyà Àjàní. Ọlọ́run ò ní ṣe tiẹ̀ níyà kò séwu bí wọn náà ti ń ṣe tèmi èmi náà ń ṣe tiẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ọgbọ́n kó lè dá ni
báyìí mo fẹ́ kó mọ ohun tí mò ń rò nípa ẹ̀. Fetí sílẹ̀ kó gbọ́ ìwé tí mo kà fún ọ. Kì í ṣe pé wọn ò rẹ́yẹ rè, àmọ́ tọ̀ kì í yàtọ̀ láàrin ẹyẹ. Kì í ṣe pé wọn ò réjò rè, ṣùgbọ́n nìní ló sunwọ̀n léjò. Nìní tó fà ìṣènìyàn tó dàrán bora nínú oko. Kì í ṣe pé wọn ò rí tẹ̀tẹ̀ rí, tẹ̀tẹ̀ òpópó ló fàwọ̀ wùn mí. Ó fi tútù mìnì jọ̀jọ̀ tayọ gbogbo ẹgbẹ́ rẹ̀. Mo wá lè ṣàìwòye ojú tó rí igún tó lóró tí ò tí ì rí gẹ̀lẹ̀dẹ́, ojú náà ò tí ì rí nǹkan kan. Kì í ṣe pé wọn ò rómi dán rí, àfọjọ́ tí mo rí Lọlá fèrè ni mo tó gbà pé iṣẹ́ Ọlọ́run ò lópin. Ẹwà ní nípógún, ẹwà ní nípọ́gbọ̀n, ẹwà ní ní yàtọ̀ fúnra wọn. Àtọwọ́dá ó yàtọ̀ sábùdá, àmútọ̀run wá yàtọ̀ síta fepo para. Àní Lọlá lẹ́wà ó yàtọ̀, Lọlá lẹ́wà ó yọ gedegbe. Ká dúdú ká tún máa dán, ká bùrìnbùrìn ká dá gọ̀jọgọ̀jọ. Ojú bíi táńgẹ́lì, àbìtàn bíi ìtàn afárá oyin. Bó o pò dáa tó Lọlá, ìwà rẹ̀ ò tó ti Lọlá. Bó o pò níwà tó pọ̀, ọgbọ́n rẹ̀ ò jinlẹ̀ tó tọ̀rẹ́ mi. Àdọ́gbadélẹ̀ àfi tẹ́ẹ́rẹ́ wọn ni, eyín ẹnu rẹ̀ bí ọ̀kínkín. Abirùn bí adé, ọlọ́gbọ́n fẹwà kẹwà, ó wá ń fi gbogbo ara wọn ni. Títí lọ́gbọ́n, títí nìwà, títí lọ́lá. Ǹjẹ́ kí ló ti jẹ́ tí mo lérin tó ń fọwọ́ di tí mo ń lùlù tó mi lẹ́gbẹ̀ẹ́? Ṣíwọ́lé tí orin mi dùn, ìlù mi dùn, ó kúkú ṣe é jó. Labalábá bà lódòdó, òdòdó ń bínú. Èwo lẹ ní kí labalábá ó tún ṣe? Ìwọ ló nílé tí mo fẹ́ gbé, ìwọ ló nílẹ̀kùn tí mo ń kàn. Ṣílẹ̀kùn fún mi, mo fẹ́ wọlé. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ò yé mi nínú ewì náà. Kí ló ń jẹ́ nìní? Nìní, ejò kan báyìí ni, ó dára púpọ̀. Ó ní àwọ̀ aláràbarà bíi ti ìlẹ̀kẹ̀, kò sí ń bu ènìyàn jẹ. Inú kòkó ló máa ń sábà gbé. Wọ́n á ní nìní sunwọ̀n léjò. Ọ̀kín ńkọ́? Ṣé ẹyẹ ni? Ẹyẹ ni, ó dára púpọ̀. Ó sì yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ ẹyẹ yòókù. Ìyẹn ni pé èmi náà yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ mi nìyẹn. Bó ti rí ìmọ̀wé hàn, irọ́ òwúlò. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́ o. Àìdúpẹ́ ara ẹni o, ìyàwó mi. Ta ni ìyàwó ẹ̀? Gbogbo àwọn tí Ọlọ́run bá ti so pọ̀, kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n. Ọkọ ìyàwó. Ebi ń pa mí, mo gbé ṣúlé náà. Ògbẹ́ngbẹ́ mi, mo gbàgbé rodò. Kí n tó
kí ni mo wà jẹ kí ni mo wà jẹ kí ni mo wà jẹ àfi gàrí alábẹ̀kẹ́ ọmọ. Ebi ń pa mí mo gbé ṣúlé lọ. Òǹgbẹ́ǹgbẹ́ mi mo gbàgbé rodò. Kí n tó délé ẹ̀rọ fi ṣú jẹ. Kí ni mo wà jẹ? Kí ni mo wà jẹ? Kí ni mo wà jẹ? Àfi gàrí alábẹ̀kẹ́. Àlá ni mò ń lá yẹn. Àlá ọ̀sán. Kò yé mi o. Ọlọ́run ń fi nǹkan púpọ̀ pamọ́ fún ẹ̀dá. Ṣé àbí ó dáa? Táwa ló yẹ kí n fẹ́ báyìí. Èmi ni wọ́n kì í. Ìwọ ni o. Jẹ́jẹ́ bẹ̀rẹ̀ wọ́n ń kọ́ mi. Àwọn kan wà tó máa ń sorúkọ gbajúmọ̀ tó bá wà gbó fún wọn. Ó jẹ́ lọ fún wọn lówó. Ṣé erí sílẹ̀ méjì tí ń bẹ ní àpò mi yìí? Kò sí ní tó lè gbà. Tàbí ọ̀rọ̀ bá. Àwọn ni wọ́n wà yà borí o. Àwọn ni wọ́n wò sí borí o. Wọ́n sọ̀tọ̀ kí lọ rí. Wọ́n sọ̀tọ̀ kí lọ rí. Wọ́n kété. Àwọn ni wọ́n wà yà borí o. Ká lọ jẹ.
àtàwọn àfẹ́sọ́nà mi fẹ́ Joseph. ẹ ṣe gan ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ àwọn tó fẹ́ jó sí àwọn ológun àwọn ọ̀gágun wa àwọn onídókàn nísàn pẹ̀lú àfẹ́sọ́nà wọn. àwọn méjèèjì. wọ́n láwọn méjì ni o ẹbí la o mo sọ tèmi o tológun ni o ó lé o. ẹ̀dá yóò bá rí sójà yàgbà tó ṣe àjẹlé. ẹ̀dá yóò bá rí sójà yàgbà tó ṣe àjẹlé. Ojí ló wúrọ̀ ó tún dọ́sán àtò ó tún dalẹ̀ àtò fún táìtù àìtò fún táìtù láti yá wa. Àbísà ìdá Yorùbá rí tó dáyà wọn. Iṣẹ́ òkúlé ọkọ̀ wọ́n sí ìdá Yorùbá rí tó dáyà wọn. Iṣẹ́ ọkọ̀ tọ́lá ojí ló wúrọ̀ àtò ó tún dọ́sán àtò ó tún dalẹ̀ àtò fún táìtù àìtò fún táìtù láti yá. Ṣadé Ṣadé níbo ló ti wà láti ìjọ yìí? Ó máa ń mẹ́sìn níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Níbo ni wọ́n wà? Yunifásitì ni màá jáde lọ́dún yìí. Èyí o, ó máa ti lọ́kẹ́. Ó ti wá dọkùnrin gbà o. Òun náà ti dòbìnrin. Ó ti dòbìnrin. Báwo ló ṣe débí? Bí sí ọ̀rẹ́ mi àbúrò ọkọ ìyàwó mi mọ̀ bá wá ṣe nǹkan. Kódà níyì ẹ̀gbọ́n wa àgbà ló gbé mi wá. Níbo ló ń gbé? Ilé mi láti wá kí ẹ. Ilé wa màá ṣe ní o. Àwọn bàbá ò gbà kí n dágbé rárá. Ṣadé ìwọ ni tí wàá kí lọ́tò ní ọjọ́ karajọ. Mò ń bọ̀. Ara bo ni? Ọ̀kan lára àwọn sójà tó máa bẹ́gbọ̀n ọkọ ìyàwó wa ni. Ó lóun ọ̀gágun. Òun fẹ́ràn mi. Mo sọ fọlá kọrí ẹ̀ pé mo ti wọlé kọ́ o. Kò tiẹ̀ fẹ́ gbọ́ ó ti yó. Ṣé o wá fẹ́ bàjó? Èmi bàjó. Rárá o. Gbogbo ara ẹ̀ ló ń rùn. Ṣé ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí tí torí ẹ jẹ́ ká lọ jó? Wá ọlọ́gbẹ́ni wá. Ojú ẹ fọ́ ni. Àbúrò rí pa ń sọ̀rọ̀. Wàrà oko bìnnàkó yìí. Wọ́n ò sọ fún ẹ bí èmi ṣe jẹ́ ń bí. Báwo lè jẹ́ tani ẹ́? Bára ẹ̀dá sóhun jọ. Ó dáa náà máa sọ fún ẹ bí mo jẹ́. Òwò aláìlẹ́kọ̀ọ́. Dákun tètè wá máa lọ. Àwọn sójà ni wọ́n sì ti mẹ́mu wá máa lọ dáadáa. Ọkàn ẹ balẹ̀. Alákọ̀ọ́rí ọmọ náà ni ó yá ẹ̀kọ́ lọ́gbọ́n. Ṣé farapa o? Ọ̀gá, ìyá jẹ ṣígì sáwọn ará bí yẹn lára. Ẹ kúrò yín dọ̀sán ẹ̀yin alákọ̀ọ́rí ọ̀lẹ́ yìí. ÒpómúléróTV. Àlàbá ọmọ aborí pàlàbà Àlàbá ọmọ aborí pàlàbà kan nù lórí èkún pápá ọkọ̀ ìyá lálàpà oko wa lálàpà pọ́n
kàkà kókun pápá tán kó ṣe pápápá kó na pápá bora pàlàpàlà ní tó ń ṣe ń bẹ̀ pàlàpàlà tí ń ṣe náà ló jẹ́ kí apárí ọkọ̀ ìyá lálàpà ó bá ń bẹ̀ apárí fàdá apá ńlá ẹ sí wèrè ọmọ aborí pàlàbá fẹ́ rè paramọ́sẹ̀bẹ̀ àpàlà tí ń bẹ́ ń tòsí pa tó gbéra báyìí ọ̀pálámbá ń lọ fẹsẹ̀ pa ọ̀pálámbá tó fẹsẹ̀ pa ẹ̀ náà ló jẹ́ ká parí ọkọ̀ ìyá lálàpà ó bá ń bẹ̀ apárí fàdá apá ńlá ẹ sí gbà ìpọ́n tọ́ tó ń ti pọ́n yòlò yẹlẹ̀ yòlò yìí la parí ọkọ̀ ìyá lálà ti mú dọ́dọ̀ baálé àbàwà lálàpà pín ìgbà náà ọmọ yìí sì jẹ pálábá àyà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ìwé o ẹjẹ́ ayéwà pálápàlà wò torí ọjọ́ tí ọwọ́ pálábá ẹni bá ṣégi pálábá ńlá àjíyà ọ̀ràn. Ya ilahal kauni ya sanadi Allah Allah anta ya rabbahu mu'tamadi ya ilahal What these young dancers have also put together today, this is the best kind of birthday gift anybody can give me. My sister is also celebrating her birthday, by the way. She is my immediate elder sister. Happy birthday to you, my sister. Okay. Let's go. This international artist, dancer, singer, choreographer, everything is coming here free of charge to come and entertain you. Please help me welcome Ẹ̀dá Ọ̀tọ̀. Kékeré jòjòló mo bí tèmi o, ọmọ o, èyí pẹ́ dàgbà o. Kékeré jòjòló mo bí tèmi o, ọmọ o, èyí pẹ́ dàgbà o. Olùdẹ́kùn ti dàgbà tó o, yàrá lẹ́nu o, ọmọ o, èyí pẹ́ dàgbà o. Olólùkọ́ olólùwẹ̀rì àǹtẹ̀rẹ̀ olójà mẹ́ta àǹtẹ̀rẹ̀ ọmọ lórí Olúwa ọmọ ní pẹ̀lú bàbá yóò lọ́kọ̀ ọmọ ẹni ní ìsinmi ẹ̀kọ́ kò kúrò lórí orí Olúwa ibẹ̀ náà gbé bí ṣẹ́gun sí o ibẹ̀ náà ti bá ṣẹ́gun dàgbà o ìwọ ọmọ níṣàbí ìwọ yóò máa yọ lórí Olúwa ìwọ yóò gbé Olúwa lẹ́kọ̀ọ́.